ní 2018 ní Plateau Malam Imam Abubakar Abdullah ó sèfù èèyàn 262 tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì nígbà táwọn bandit fẹ́ pa wọ́n ó gbà wọ́n láàyè sínú mọ́ṣáláṣí. Bàbá yìí bàbá 92 years old ní Plateau, gbogbo àwọn ọmọ Israel Plateau náà ó wá gbà wọ́n láàyè kó sá sínú mọ́ṣáláṣí èèyàn bí almost 262. Àwọn bandit wá ní pé ibi tán sáwọ́rì ọmọ ní onípe olóhùn ní mú wọn jáde wọ́n lápá òkú ní ẹ̀pà mìíràn ni. Kí ló wòye ó wo ìjẹ́dá eléyìí ló pilẹ̀ Islam ò ní apẹ́ nìkan kò ní adẹ́ nìkan láàmú torí ẹ̀sìn. Sí arábìnrin kan tó súnmọ́ mi dáadáa níjọ́ tí arábìnrin yìí ó rẹ̀ níjọ́ tó wá kú kìrìsìtẹ́nì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì dákú. Ó ní ajá dáì yíbò wá ní kìrìsìtẹ́nì yíbò ní ó ní ṣí dáì tó fara kú kí ló dé ó ní ẹni rẹ̀ sóhun ní ẹni rẹ̀ gidi sóhun ní èyí tí ń bá mú yíbò tí è ṣe mùsùlùmí tí ń dákú torí pé ẹlẹ́hà kú ẹ mọ̀ kí ni tí ń bẹ ní dáadáa tí kí ni ẹlẹ́hà ò ṣe sí ilé òun náà wá ní Togo wá ní ó ní the day I wan start business I no get money she was the one that give me money to start my business. Ẹ wo dáadáa ẹ wo kí ni dáadáa olúwa ti ní wà láwùṣá àrọ̀bùkà là á mọ̀nà ọlọ́wọ́ ní tó bá wù ú ní gbogbo ara ayé yóò di mùsùlùmí àmọ́ kò wù ú bẹ́ẹ̀ ni. Eléyìí ni in tó jẹ́ nǹkan ìpìlẹ̀ tí Islam fún wa ẹ jẹ́ nǹkan ayàtọ̀ fún wa níbi wọ́n ti ń lo Madina àwọn torí àsìkò ni olúwa wá lẹ́yìn mùsùlùmí àwọn Yahudi yẹn ẹ̀lẹ́ tó bá gbọ́n jẹ wọn ẹjẹ́ wọn tọ̀ ámùkún hìlún làwọn oúnjẹ yìí wọ́n lè jẹ oúnjẹ tó lọ́kọ̀ ẹ̀yìn náà lè jẹ kọ́dà àwọn obìnrin wọn ẹlẹ́fẹ́ wọn ẹlẹ́fẹ́ àwọn obìnrin wọn ẹwù bá ṣe pọ̀ tí Islam create not until ìgbà tó dá Sayyidina Umar torí pé àwọn èèyàn àwọn mùsùlùmí àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ táwọn mí ò fẹ́ mùsùlùmí ẹgbẹ́ ara wọn wá ní àkúdà ẹgbẹ́ kílé ẹ̀yin mùsùlùmí ẹ má fẹ́ ara yín eléyìí nìkan ta ní inú ẹ̀sìn wa o ẹ̀sìn Islam ẹ̀sìn kí ni ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn kí ni yìí ẹ̀sìn àlàáfíà mo rẹ̀ gbogbo tí mo mú kalẹ̀ láyà Kùránì yìí láwọn àdìsí mọ̀ká yìí yóò mọ̀ júwe fún wa báwo ni kí ni Islam ti rí. Islam wá fẹ́ gbogbo ẹ̀dá tó bá ti rí inú ayé ó fi nǹkan mẹ́ta ó gbọ́dọ̀ fi bá wọn lò tó bá fi nǹkan mẹ́ta yẹn bá wọn lò kó jẹ́ mùsùlùmí jù bẹ́ẹ̀ lọ kó fi gbogbo ayé rẹ̀ gbàwẹ̀ wàláhì kò sí bí tọ́lọ ní àkíyàmọ̀. Àkọ́kọ́ mbẹ̀ ní kí ni al-adl dédé Olúwa wa ó sọ fún wa nínú Al-Qur'an ọ̀rọ̀ dédé kí ló sọ ó ní wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu ó ní ẹ má jẹ́ kó dà yín láàmú shana'anu qawmin in tó bá jẹ́ nǹkan kan áwọ̀ tí ń bẹ láàrin ẹ̀yin àtàwọn kan síra yín alla ta'dilu kẹ́lẹ́ ní ṣe dédé o ẹ má ṣàkóso fẹ́ nìkan o ó ní ẹ̀dìlú ẹ̀ṣẹ́ kí ni ẹ̀ṣẹ̀ dédé huwa aqrabu lit-taqwa òun ní kí ni òun ní tó súnmọ́ pẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run báwọn in túmọ̀ pẹ́ ni tí ò bá ṣe dédé kékeré kí ni kò bẹ̀rù Ọlọ́run dédé yẹn lọ́lọ́run fi ń kìlọ̀ fún wa ó ní wà Nábì sallallahu alaihi wasallam sọ fáwọn àlùmọ̀ rẹ̀ pé ya ibadi ẹ̀yin ẹrú mi inni haramtu dhulma ala nafsi mo jẹ́ kí ni mo ṣàbòsí léèwọ̀ fún ara mi wa ja'altuhu bainakum muharrama mo ṣe ní kí ni èèwọ̀ láàrin yín síra yín fala tazalamu ẹ má ṣàbòsí fúnra yín eléyìí kìí ṣe pé torí pé wá jẹ́ mùsùlùmí mo wà níbi iṣẹ́ wọ́n wá ní ká ṣe interview èmi ni ọ̀gá ibiṣẹ́ yẹn mùsùlùmí rèé kìrìsìtẹ́nì rèé kìrìsìtẹ́nì wá pass on merit mo wá ní tẹ́ ìpé fún mùsùlùmí wàláhì àbòsí lọ ṣe kí lọ ṣe yìí àbòsí ni mùsùlùmí yẹn gbọ́dọ̀ àbòsí ni kọ́dà kò sí bó ti lè wọ́jẹ́ kí ni mùsùlùmí ẹgbẹ́ rẹ tó àbòsí ni o torí kó ti lófin tí wọ́n dé kalẹ̀ síbẹ̀ ọlọ́ni kí ni fàlá tàzọ́là ẹ mọ́ ṣàbòsí ó jẹ́ nǹkan àkọ́kọ́ kìrìsìtẹ́nì bẹ ládùúgbò rẹ mọ́ ṣàbòsí fún mọ́tàlámù ìmí àmọ́ sọ pé ọfẹ́ rajà sí mùsùlùmí ẹ kìrìsìtẹ́nì ló wà lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ̀ àyíbẹ̀kọ́ ti ń tajà tó ń lò mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ń ta òun wà ní street kejì kìrìsìtẹ́nì lọ́bàrà o torí pé tó bá di wẹ́lo tàbọ́kọ̀ rí ẹni tó ń kọrí rẹ̀ o níbi kátàkárà ọ̀rọ̀ ẹ̀sìn ọgbọ́bẹ̀ tí è bá ti ṣe haram ìntà búrẹ́dì mo fẹ́ jẹ búrẹ́dì ìntà rẹ̀sì mo fẹ́ jẹ rẹ̀sì ìntẹran mo fẹ́ sí dẹran òun ní bàbá tó bá wọn ní kí ni ẹni tá a jọ ń gbé ó wà ní kí ni òkúkù lè jáàrí ẹ̀tọ́ kí ẹ̀tọ́ aládùúgbò tí mo gbọ́dọ̀ fún ọmọ ìyá mi tí ń bẹ́ sí ìsìnkejì ń nì kan máa bára wọn ra tí wọ́n ní àdúgbò wọn lọ́hùn kìrìsìtẹ́nì ní kí ni o mọ̀ bára ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí arábìnrin kan tó súnmọ́ mi dáadáa níjọ́ tí arábìnrin yìí ó rẹ̀ níjọ́ tó wá kú kìrìsìtẹ́nì tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó sì dákú ó ní ajáda yìí wà ní kìrìsìtẹ́nì yìí bò ní ó ní ṣídá tó fara kí ló dé ó ní ẹni rẹ̀ sóhun ni ẹni rẹ̀ gidi sóhun ni èyí tí ń bá mú yíbò tí è ṣe mùsùlùmí tí ń dákú nítorí pé ẹlẹ́hà kú
ẹ mọ̀ kí ni tí ń bẹ ní dáadáa tí kí ni ẹni àwọn ṣe sí ilé òun náà wà ní Togo wá ní ó ní the day I wan start business I no get money, she was the one that gave me money to start my business. ẹ wo dáadáa ẹ wo kí ni dáadáa eléyìí náà fẹ́ ká fi bára wa lò tí Islam kọ́ wa. so mọ́ṣàbùsí torí kò sí iye èrú tó lè wò kí jẹ́ kí n sọ fún ọ inú Ọlọ́run ọba ò ní dùn kọ́ ọba ẹ̀dá rẹ̀ kánú jẹ́ o kọ́dà kó jẹ́ kèfèrí kọ́dà kó máa bọ́gí kó máa bọ̀pẹ̀ inú Olúwa wa ò ní dùn kọ́ ọba ẹ̀dá rẹ̀ jẹ́ o òun ló ní kí ló ní ẹ̀dá rẹ̀ níjọ́ tí ń dà pọ̀ síbẹ̀ o kò fi ìdájọ́ sí ọlọ́wọ́ o mọ́ṣàbùsí fẹ́nìkan ló fi já sí pé kò sírù òru tó lè wó kí kò sírù àwẹ̀ tó lè wó gbà tó bá ti ṣàbùsí fáwọn èèyàn láyé àlìjánnà ọlẹ́ mọ́wọ́ bẹ̀rù ó ń ṣe Ọlọ́run ń bí àwọn sàbí ó ní àtẹ̀dẹ̀rú nà mọ̀lẹ̀ muflis ó ní ìjẹmẹ́ tó pè ní aláìní ó ní aláìní ẹni tí ò kọ́ rí anábì ní ọkọ́ ó ní alimuflis aláìní ní alkiyama yàtì yàwó malikiyama ti gbèsò alkiyama irun rẹ̀ ó pè àwẹ̀ ó pè zaka ó pè ó lọ ájì dáadáa masha Allah bàbá àdínì ní masha Allah àmọ́ kó tó kù láyé kọ́dís dọ̀lá mahada ó ti ṣàbùsí fẹ́ nìyí kọ́dís àbákàdá mahada ó ti gbẹ̀mí ẹlẹ́mìí ó ti jẹ owó olówó ó ti pààyàn lẹ́kún olúwa wa ò ní wọ́pọ̀ ọjọ́ mùsùlùmí o àwọn tó ṣàbùsí fún yẹn kò ní òbí kìrìsìtẹ́nì ni wọ́n yóò ní ẹwà kí lẹ fẹ́ wọ́n láwọn fẹ́ gbẹ̀san ìtòṣe fáwọn láyé wọ́n ní tó torí ẹ̀ ẹni tó yáwó lọ́wọ́ rẹ̀ dákùn san fún o mọ́ sọ ibi àgbọ́ nàìjíríà gẹ́gẹ́ gbèsè ìlàdé mọ́ fi gbèsè sọ́rùn lálìkìyàmọ̀ iṣẹ́ rí rẹ̀ níwọ̀n ìdí ń bẹ́ o alìkìyàmọ̀ wọ̀nyí náwó ń bẹ́ o àwọn tó wá ṣàbùsí fún yìí olùwàwó ni ó dá ẹyọ déédéé tó ṣe nínú iṣẹ́ rí rẹ̀ ẹyọ fún wọn ká máa gbé lọ wọ́n bá ẹlẹ́gbà tí ẹ̀ wọ́n wá ní táwọn tó ṣàbòsí fún bí wọ́n bá ṣíkù wọ́n ti háṣẹ́ rí rẹ̀ tán wọ́n ní kílẹ̀ fẹ́ wọ́n ní ẹgbàṣẹ́ tiwa iṣẹ́ bí wa ẹ̀kọ́ fún kí ọ̀run tí wọ́n fúyẹ́ in tí gbẹ̀yìn alábòsí wọ́n wà ní tó wọ́yá ẹjúwe náà fún kó mọ́ lọ́bẹ̀ ó sì kéhùn pé ó gbààwẹ̀ pé zaka gbà pé kí ni ò ní àbòsí fáwọn èèyàn ẹ̀kejì nínú tó fi bá gbogbo ẹ̀ dálò gbàgbé pa ẹ̀sìn kan ẹ̀sìn fílẹ̀ sẹ́gbẹ̀ kan òun ní kí ni arahman ìkẹ́ jẹ́ káwọn èèyàn ó rí ìkẹ́ Ọlọ́run tọ́lọ́run fi bùn jẹ́ wọ́n rí lára wọn kẹ́ àwọn èèyàn ṣàánú wọn dúró tì wọn Olúwa wá ní ànábì tí wọ́n rán sí wa ma arsalnaka illa rahmatan lil alamin mo rán ní kí ni kọ́ jẹ́ ìkẹ́ fún gbogbo ayé ìkẹ́hùn lọ́fẹ́ kó ní kálukú wa náà ní torí wípé in tí mọ́ dáwà gbogbo tí ń fa in tí ń dáwà lákalẹ̀ náà ni pé gbogbo wa a ti wà too desperate a rò pé bóyá orí Ọlọ́run a lè lótàn wallahi a lè lótàn ọba tó ní orí rẹ̀ ń pín orí rẹ̀ nú ayé bó ti wù ní Olúwa wa ò torí ẹ̀sìn kó fi pín àsìkí o kìrìsìtẹ́nì yóò dogun tí ẹ̀ bíbá ẹlẹ́bọ yóò dogun tí ẹ̀ ọba tí ń pín nípín kò fẹ̀sìn ṣe àgbàsìkí torí bí kí ìkẹrẹ̀ ní ẹni tí ó fún yóò fún ẹni tí ò ní fún kò ní fún kọ́ọ̀sì fò kọ́ dẹyẹ kọ́ gbàjẹ́ ìntọ́ níní ọ̀ níní o ìntó bá náà nílọ ní oníkíní ló ṣètò ẹ̀ ó sọ alábi ọlọ́wọ́ba alákọ̀ọ́ ní aláàmà ó dá ìfẹ́ ọgbọ́n ó ní ẹyọ kan bẹ̀ ní gbogbo ẹ̀dá ńlò ìjọ tọ́nà ti dáyé àtẹ̀yàn àlìjẹ̀nú ẹranko màláìkà ìntí mí ìntí òbí ẹyọ kan là ń lò nínú kíní ọgọ́rùn ẹyọ kan là ń lò táyé parẹ́ àtúnílò tán torí ẹ̀ ọlọ́wọ́ba ó kì wá bọnú ara wa ni o ọ̀rí mùsùlùmí tí ń bá kìrìsìtẹ́nì tajà ọlọ́run ní torí ẹ̀ o ọ̀rí mùsùlùmí tí ń bá ẹni tí ò tiẹ̀ tí ń bá ẹgbẹ́ kò tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ gángan ń bá sọmọ ọ̀dọ́ ń bẹ̀ ọlọ́run ní torí ẹ̀ o ẹ̀sìn kọ́ o ẹgbẹ́ tó bá wá ní ó ní ahum yaksimuna rahmata rabbik sẹ́yìn lẹ́yìn pínkẹ́ ọlọ́run ni ẹni kọ́ lẹ́yìn pín náà ló kọ́ sáàmìnà baynahum ma'ishatahum fil hayati dunya olúwa wá ní òun lòún pín ìkẹ́ wa rafa'na ba'dahum èyí olóhùn lòún ní káwọn kan ju àwọn kan lọ tọ́ ọba lówó jẹ nìkan lọ tọ́ nípò jù wọ́n lọ tọ́ ọ̀gá jù wọ́n lọ tọ́ ọmọ ẹ̀ jù wọ́n lọ ìkẹ́ ọlọ́wọ́ ọba lórí rẹ ni o gbà pé ọlọ́wọ́ ọba ó dáwọ̀ kan dúró nítorí tiẹ̀ ni o ọlọ́wọ́ yẹn ní àgbéjúwe sí ọkọ mansion ṣùgbọ́n pé káníwọ̀ nìkan náà lọ́ọ́ wa mọ́tò wọlé lọ́ọ́ sí gẹ́tì fúnra rẹ̀ lọ́ọ́ wa mọ́tò ìwọ ni gardener ìwọ ni gbogbo ẹ̀ ìwọ ni kúùkù ayé ò ní dùn fún ọ sọ́rí gbogbo àwọn tọ́ ní tọ́jú mọ́ ọ̀dọ́rọ̀ yẹn ayé wo bàjẹ́ olúwa wọn dá wọn dúró nítorí tiẹ̀ ni o tẹ́ ẹ bájọ ní bákan náà kò sẹ́ni tí ó ràn lọ́wọ́ o kò sí o àfi kí ló ṣe ó dá wọn dúró nítorí tiẹ̀ ṣọwárí tó ṣe fún wọn yẹn àfikọ́ pín kárí wọn kò bàjẹ́ ẹ̀sìn kọ́ lọ́wọ́ kí ló ṣe ọ̀pìn ìkẹ́ lọ́wọ́ yẹn ọ̀pìn kárí wọn ọ̀ jẹ́ kí wọ́n dúró ní kíni látara rẹ̀ torí pé iṣẹ́ tí wọ́n ṣe yẹn tó fi gòkè yẹn ẹlòmíì inú wọn náà ṣe ó ṣọ́ọ̀tì bọ́bẹ̀ ni gbogbo náà kọ́ ni wọn gbogbo náà kọ́ ni kádàrá wọn dáa ọba tó ní nǹkan ní pé nǹkan rẹ̀ ibi tó kí wọn sí náà ni wọ́n jòkó sí ibi tó kí wọn sí lọ́wọ́ àwọn tèmi ni mo wà yìí bó ti pọ́n ní kálukú nù òun ní ṣètò ó sì ní òun ò ní fún abákan náà wà láì kò fi ṣe ká bó ti wù ní ó fi ṣètò ayé ni táwọn kan bá níjà wọn kan rọ ní kò sẹ́ni tí ò bára wọn ṣe o ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan tajà o ẹnì kò ní bẹ́ẹ̀ nìkan rin o
ṣọwárí gbogbo bí tọ́ bá wà tọ́ bá ti láwọn èèyàn lọ́dọ̀ rẹ lábẹ́ rẹ ṣe dáadáa pẹ̀lú wọn ìkẹ́ wọn pín kí wọn tọ́ bá pín ìkẹ́ fún wọn wàláhì àdín alkiyama yóò di wàrà fún ní alkiyama mọ́ ní ká ṣe bówó mi ni ṣe díṣẹ́ mi iṣẹ́ rẹ ní ìbọ̀ ìwọ́kọ́ azikiyàn ìwọ́kọ́ lọ́mọ náà bẹ ọba tó ní ọdún fún ọ ó ń ṣe ọlọ́wọ́ ọba tó wí ó ní inna ikhwanakum khawalukum ó láwọn ọmọ ọ̀dọ́ yín tán bẹ̀rẹ̀ yín ọmọ ìyá yín ni wọ́n kò sọ̀rọ̀ ẹ̀sìn kò bá jẹ́ kìrìsìtẹ́nì kò bá jẹ́ ìwúdí kò bá jẹ́ lẹ́bọn kọ́nà kò bá sẹ́sìn ó ní kí ọmọ ìyá yín ni wọ́n ja'alahumullahu tahta aydikum ọlọ́run mọ̀ bí wọn sábẹ́ yín ni o ọlọ́run wá ní ẹni tó bá níyàn lábẹ́ rẹ̀ tí ń jẹ tí mu lábẹ́ rẹ̀ kó máa fún wọn jẹ nínú tóun náà jẹ ni o ìtọ́ bá sì wọ̀ ní kí ni o ní kọ́ fún wọn wọ ẹ̀dá ọlọ́run ni wọ́n o má gbomi jẹ ojú lójú ẹnìkan o má sọ wípé bí tẹnìkan ò bàjẹ́ tẹnìkan ò ní dá ọ̀rọ̀ tọ́lọ́wọ́ bá kọ́ o so eléyìí ìkejì rahma gbogbo ẹ̀dá náà ní kọ́ ṣe fún tọ́ bá rí kìrìsìtẹ́nì ẹni tí ó ṣẹ̀sìn tó ń dákùn bòmí ní tí ń jẹ ọ́dà kó jẹ́nu Ramadan ọ́dà kó mọ́ báwẹ̀ kí ló ṣe gbèdè lọ́wọ́ yìí nítorí pé kí ni ebi là ń sọ yìí ọba tó ń lè ní àti ẹni òpin dédé Allahu Akbar oúnjẹ tí wọ́n jẹ tán ní oúnjẹ yìí ó ti pọ̀jù ẹbá ń da yókù ní ẹ̀lẹ́mì wá tí orí o ibi tí wọ́n wà pé ṣe ibi tí mo wá wà rí láti ọdún yìí ní tí ìkọ́lé ní tí ìramọ́tò sọ́rí bí tó wà ẹlòmí wá kóhùn sáwà níbẹ̀ ní tí ń wánú ayé ẹ̀kẹ́ ìtàmbẹ̀ òun wà ní al-ihsan ṣàfihàn mo sọ dédé mo sọ ìkẹ́ okùn ihsan fi dáadáa ìwà dáadáa fi báwọn èèyàn lò ìwárí fi báwọn lò ṣe dáadáa pẹ̀lú wọn náwó fún wọn dùn wọn nú mọ́bà wọn ló jẹ́ eléyìí ní nǹkan tí Islam fi pilẹ̀ fún wa o tó jẹ́ pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bí mùsùlùmí bá yan kèfèrí jẹ́ ń bẹ̀ wàláhì ló jìyà wájú Ọlọ́run ẹ̀sìn òdébẹ̀ o Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní àpèjúwe tó pọ̀ tápèjúwe yẹn ò ṣe tí kò ṣe ká níjọ́ kan Sayyidina Umar jalla ta'ala anhu ń lọ ní Madina Umaru ni olórí ìlú òun ni president ìlú ìwọ̀n lọ Madina jọ kan ó wá rí bàbá àgbàlagbà bàbá yẹn ti dàgbà ìwọ̀n ń tọrọ owó nínú ọ̀rọ̀ bàbá yẹn ó ti dàgbà ó wá wà náà ń tọrọ owó ó wọ́n ní kí ló ṣẹlẹ̀ bàbá yìí kí ló dé bàbá ìyẹ̀wò ní mùsùlùmí kan ó ní òun òrówó gbẹ́nu sani torí pé nínú ìjọba Islam ní pé tẹ́ni tí è ṣe mùsùlùmí tí bá ń gbénú ìlú Islam yóò máa san jizya ó dàbí táksì yẹn tó bá ti lè san gbogbo nǹkan tí mùsùlùmí ò ní kí ni òun òun ẹ̀gbọ́n mi ìlú yóò ìlú Islam ni àwárí kìrìsìtẹ́nì àbáláwo tí ń gbé bẹ̀ bí ṣe ń gbé bẹ̀ yóò mọ̀ sẹ́kìnì yóò mọ̀ sanwó ìgbélú bí tax gbogbo tí mùsùlùmí bá lẹ́tọ̀ sí ní gíní o lẹ́tọ̀ sí kọ́dà wọn dáàbòbò ó wá lóhun òróró san ni wọ́n wà mọ́ kálọ̀ wọ́n ní kálọ̀ ó wá lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń da dọ̀ríbà owó ó wá ní arákùnrin yìí ó ní kọ́d àkàlìnà ṣẹ̀bì ìbádàwò nígbà tó wà lọ́dọ̀ agbowó ògbélú lọ́wọ́ rẹ̀ títí tẹ́ dàgbà ó wá dàgbà tó báyìí tún wá lè mójútó àwọn ìrọ̀ ó ní ẹ yọ̀ǹda owó fún nínú bẹ́tìlì mùsùlùmí ó ní ẹmọ́ gbówó kí ní ìlú lọ́wọ́ rẹ̀ inú àkó mùsùlùmí ẹmọ́ fún lówó oṣù kìí ṣe mùsùlùmí o kẹ́ẹ̀lì mọ́ dáadáa tí Islam ní gbogbo ẹ̀ àlèkàtán